àfà ló bí mi gbinigbini sójú ọ̀nà ọlọ́run mo lè ṣakọ wípáyàn fẹ́ ọlọ́run yéníyéní làwọn àfà onímọ̀ tán dúró tọ́ torí wọn ṣàlàyé yìí fi ń jayé bí òun ṣọlá yín ni a lè parun tó bá tún di ìlọrun gbanigbani nítorí Kúránì ilẹ̀ gbójúlé ẹ̀ṣà ni yóò béèyàn bá pọ́yìn lé o onítọ̀hún ò ní dẹni yẹpẹrẹ gbogbo ohun tí ń sọ ẹ̀dá di ganuganu tálápọ̀nlé àwa dẹni yẹpẹrẹ ọlọ́run má gbé bá mi ṣoreṣore ṣàánú mi kémi gan di tọrẹtọrẹ iṣẹ́ ní iṣẹ́ mi máa kéwú lọ́la bàbá ọgbọ́n ọlọ́run kẹ́mi ni mi bá sọ̀rọ̀ iṣẹ́ ní iṣẹ́ mi máa kéwú lọ́la ọlọ́run ṣàlàfà àwọn jíṣẹ́ fún toró òun ló ń sanwó ẹ̀ fóníkéwú àfà àdákúndàbọ̀ dúró nílé káfíìmọ̀ tọ́ni sọ́nà ní títí wa kájíbẹ̀ lọ́n lórúkọ la ó gbọ́ bódọ̀sán kálẹ̀ máa bẹ ní kiri Kúránì tó lọ́rọ̀ ẹmu ṣinṣin ẹ̀yin lẹ́ni ayé lóní ń tán lè máa béèrè ẹ̀yin àfà lẹ́ni ń tẹ̀lé máa fi tọrẹ Ọlọ́run kò foríjì ṣẹnuṣẹnu tó ń bójú mímọ́ jẹ́ fáráyé páláyé nìkan ṣe ní gbogbo wa alọ́lọ́run kò foríjì ṣẹnuṣẹnu tó ń bójú mímọ́ jẹ́ fáráyé páláyé nìkan ṣe ní gbogbo wa ẹjọ́ ẹ̀kọ́ wa láyé ó ti rí sọ ṣùgbọ́n àlùfáà ó kì í ṣe ní yẹpẹrẹ ṣẹ́rọ̀mọ́ nínú wọ́ọ̀dù ti jọra wọn a ò wá mórí jìnnà sí pàǹdà gbogbo wa náà ló wù pé ká jíṣẹ́ ṣùgbọ́n ní Ọlọ́run bá pè lárí iṣẹ́ jẹ́ gbogbo iṣẹ́ ayé ló ní bá ṣe lè kọ́ ìpè níṣẹ́ mímọ̀ ṣe gbogbo wa lọ́bọ̀ Ọlọ́run mi pé kábíra wa bàbá Ọlọ́run kẹ́mi òjíṣẹ́ yàtọ̀ sóníwàásì oníwàásì yàtọ̀ sáwọn òjíṣẹ́ ẹni Ọlọ́run tó ń bá wọn jẹ àwọn gangan lòjíṣẹ́ Ọlọ́run bàbá aláìdè dìgí èléso tó ń sọ dídùn fọmọ aráyé gbígbàdúrà tó wà lára yín o kó má ṣe tán abẹ́ Olúwa balálùfà ń ṣe rere dákun má ṣe lára wọn àjẹyà kí ọ̀la ó tó dé aṣẹ́rú sí kéwú ṣẹ́rí gbàtà òun kéwú lọ́wọ́ kò sẹ́ni fẹ́ dàbí wa gàdí nínú òtútù ebi òkun jọra lójúmọ́ àṣebírí sópè títí torí fi ìwádìí tó ń pa bọ́lá ń gbẹ̀sán dé ọgbà ìgbàkùn má ṣe lára àwa ò ṣàbámọ̀ gbẹ́kẹ̀wù làwa ké inú àtúndùn àgbéṣe Ọlọ́run dáná. má bá mọ̀ rẹ̀ Ọlọ́run dákun má bá mọ̀ rẹ̀ nílé Ọlọ́run kẹ́mi. má bá mọ̀ rẹ̀ àwọn fásitì bàbá mi àti Ọlọ́run kẹ́mi làwọn ọ̀rẹ́ mi nílẹ̀. Ọlọ́run kẹ́mi. má dé tòru Ọlọ́run dákun má dé tòru nílé Ọlọ́run kẹ́mi. má bá mọ̀ rẹ̀ Ọlọ́run dákun má bá mọ̀ rẹ̀ nílé Ọlọ́run kẹ́mi. Ọ̀nàrẹ́bù Yakubu sọ pé má tètè pa Ọ̀nàrẹ́bù Yakubu ó wúlò fún àkùkọ. má bá mọ̀ rẹ̀ Ọlọ́run dákun má bá mọ̀ rẹ̀ nílé Ọlọ́run kẹ́mi. mo dúpẹ́ mi ṣọpẹ́ mo ránú gbà mo ríre gbà mo dúpẹ́ mo dúpẹ́ mo ránú gbà mo ríre gbà mo ṣọpẹ́. èmi ní tó dùn tí mo ń bẹ̀rù kó má bàjẹ́ o mi ò lè bá wọn gbégbá eré kalẹ̀ rojọ́ ká mo níṣẹ́ níṣẹ́ priority mi ló jẹ́ nígbà tí mo kàn mọ́kàn mi ò lè já bàbá Ọlọ́run kẹ́mi nígbà tí n là fojú bí mi ò lè jábọ́ àwa ń ṣiṣẹ́ ọ̀tá ń ṣòṣì kò jọra
àníbàṣe ń jayé lọ́ta ń jìyà ẹni pé ẹni ń bá mi ṣọ̀tá kábàámọ̀ torí pé ọba ló yàn mí mo fi jà fún jà kó dájọ́ ọ̀tá èmi máa rẹ̀ gbẹ̀yìn ní ẹ̀kọ́ wà láyé mo dúpẹ́ mo ránú gbà mo ríre gbà mo sọ pé Sheikh Bashai dúpẹ́ àwọn náà ń sọ nǹkan bẹ́ẹ̀ fi dá sí jàmá yìí fún wa torí lọ́dọọdún àwọn là ń rí àwọn sì ní oní nǹkan bá ń lọ rí bàbá wa Sheikh Mashahad wọ́n bá ń lọ́dọ̀ wọn pé kí náà bẹ́ẹ̀ fi dá sí owó kò náà